ẹ wo ọwọ́ ọ̀tún wa yìí Muyideen rè abẹ́ẹ̀kọ́ Muyideen rè àlejò ńlá tá a gbà ní halkọ lónìí nù èèmọ̀ ìkánú èèmọ̀ wà lọmọkùnrin yìí ìsìláàmù sì ní ká dá èèmọ̀ mọ̀ kódà ìsìláàmù ní ká dá ní tí ò tí ì dè mọ̀ ṣùgbọ́n tá a rírú rẹ̀ tó dé mọ̀ mọ̀ torí pọ́lọ́run lè padà sọ dé mọ̀ ká máa wí tọ́lọ́run tí eléyìí ó ti dè mọ̀ ẹ wá wo ìkan nínú àmì tọ́lọ́run tọ́ka sí náà rèé o ó wá dolókì ká gbogbo ayé ọ̀kẹ́wú kọ̀kàwé o ṣé ẹ ti rí kan nínú bọ́lọ̀ ṣe máa ṣe alámútárọ̀ alámútárọ̀ anna Allaha yakhtaru man yasha bí ilmi wa fadlihi wal imami ala an-nasi. ebi ló bá jẹ́ pé gómìnà ni Muyideen ní ìsìn a pè kọ́gbọ́nà mọ́ lókìkí ẹ bá ti sí rédíò lónìí ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ gómìnà bọ́ọ̀ bá dórí social media lónìí gbọ́rọ̀ Muyideen o. alámútárọ̀ àti dákẹ́ ń bẹ̀ tipẹ́tipẹ́ èmi ti sọ ń tí èmi rò pé bá a bá fojú òfin wò ó bó ṣe yẹ kó lọ rèé wọ́n ní mórí wá kí n fọrùn lẹ̀ ṣùgbọ́n mo wọ́n sọ̀rọ̀ kan fún ẹ̀yin jẹ̀mọ́ mi ẹ̀yin ìyá wa ajá tí ó fa líìlì ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ ajá tí ó ṣe kí ni ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ bàbá mi mi ò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí mi ò bú ẹnì kankan mi ò bá ẹnì kankan jà mi ò bá ẹnì kankan ló kọjẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ wàláì mo fọlọ́run ọba búra lágbàtọ́ rẹ̀ tí ń jára ìrìn mi ò dá sí torí pé mi ò ní interest kò sí tọ́kàn mi ń bẹ̀ torí bọ́ ma nẹ́bá wọ́n náà lọ kò sí láàáfí kí ni mo fẹ́ ṣe ń gbà pé ọmọ anẹ́tọ́lọ ń kọ fún náà bọ́ ma nẹ́bá wọ́n náà lọ kò sí láàáfí tèmi ni pé àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà. torí ẹlẹ́nìkan ò lè sọ pé wáàsí mi mo máa discriminate. No, I don't discriminate. You will never see me challenging someone for not being a Muslim. I will never do it. Ẹ lọ wo wáàsí mi láti jọ́ tí mo ti ń bá bọ̀. Wallahi to be precise, mo ti bẹ̀rẹ̀ wáàsí láti 1995. Wallahi láwọn àyè tó ṣe é lọ pé ọ̀dájá lọ wádìí tó ṣe wádìí nílùú Ìbàdàn yìí mo fi láńtà ẹlẹ́yin sẹ́ẹ̀mọ́ ṣéèdì mo fi ṣe wáàsí nílẹ̀ yìí kárin nílé apẹ̀rin oríta apẹ̀rin gángan mo fi láńtà báyìí mo fi ṣe wáàsí ń bẹ̀ ilé apẹ̀rin mo fi láńtà báyìí mo fi ṣe wáàsí ń bẹ̀ ẹ lọ ọ̀nà láìbírì tó wà lóríta apẹ̀rin wọ́n ń pe àdúgbò kan bẹ̀ ní àdúgbò Tàfà Adéoyè bàbá Àgbẹ̀kọ̀yà ẹ lọ bèrè mi bẹ̀ 98 99 mò ń ṣe wá sí bẹ̀ ẹ lọ Ìdí Àpẹ́ yábùlù gẹ́ni wà mẹ́ kò sí bẹ̀ ẹ lọ Ìdí Àpẹ́ ẹ lọ bèrè lé bàbá Aláàdùn mọ́mọ́sáàsì àwọn tẹ̀bílíìgù nídìí Àpẹ́ èmi fi láńtà báyìí kúùfín mo fi ṣe wá sí bẹ̀ ẹ lọ lọ́n ṣògo kí n tó wá dé àdúgbò wa Ìwòrò Òdù ní 2002 tí mo wá dádúgbò yìí ẹ wá bèèrè káàkiri bàbá kan bẹ ní òkè ní ọ̀nà ìyànà àgbàlá ń bẹ̀rún bàbá $10 ni wọ́n ń pè bàbá yẹn ń fi àga rẹ́ǹtì bàbá yẹn ní máa kó àga fún wa tá a bá ń ṣe wáàsí lálẹ́ Sunday káàkiri gbogbo àbáyọ̀mí ń bẹ̀rún ẹ lọ bẹ́ẹ̀ lọ bèèrè ni tí ò sí social media bó ṣe yé a mọ̀ bá a ṣe nímọ̀ mọ̀ nígbà náà a sì fi ń ṣe wáàsí lágbà mo tí wá ń ṣe wáàsí yìí
mi kì í discriminate mùsùlùmí ni mo máa ń ṣàlàyé ẹ̀sìn fún pé àníwọ̀ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó o tún ṣe báyìí mùsùlùmí ni ẹnìkan ò lágbára àti yí gbogbo ayé padà sí mùsùlùmí ànábì gẹ́gẹ́ Ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ fún ànábì gẹ́gẹ́ sẹ́ Ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ fún Allah yọ̀ǹda bẹ́ẹ̀ fánẹ́bì gẹ́gẹ́ débi pé nínú ẹbí rẹ̀ ẹjí èsè mùsùlùmí wà torí àwọn tí wọ́n máa bani lórí jẹ́ wọn ò ní gbèbé yẹn ṣe kọ́ tó nílùú bá ní dandan dandan àwọn àní ó ní mo fẹ́ wọná ìdí sì wí ni pé dandan dandan ebi ń pa mí wọ́n wá rẹni tí àwọn ò tú ìlú yẹn fún tí ó fún ẹni lóúnjẹ kàkà kí wọ́n wá bá tú pé kí ló nílùú yìí wí dandan dandan tó yẹ wọ́n fi bá tú pé ó ní ebi ń pa mí wọn wà ní bá tú bẹ́ẹ̀ torí pé ẹni tó fẹ́ báyàn lórí jẹ́ òní ìgbèbí yẹn sì kọ́ ẹni ẹlẹ́ni mi ò sọ pé mo fẹ́ wọná o ebi ń pa mí wọ́n ti wá mọ̀ pé báwọn bá ń tú pé ebi ń pa mí ni ẹni tí ó fún mi lóúnjẹ ti wà wá ní ó lóun fẹ́ wọná àwọn èèyàn náà wà máa fi iná lé kí owó wà máa pé mo lébi ń pa mí ẹ̀ ń fi iná lé mi kí èrò ọtí ẹ̀ ní ó rí bẹ́ẹ̀ àwọ̀ wà máa rò pé ebó ló lóun fẹ́ wọná tún yọná sí ó tún ń sá kí ẹwọ́ máa nẹ́bí ádámọ̀ pẹ̀lú àbòsí mi ò dá sọ́rọ̀ bọ̀bọ̀ yìí láti lẹ́ o mi ò dá sí títí nígbà ọgbà ìsìláàmù ìsìláàmù tóbi ju gbogbo wa lọ wíbẹ̀ ìsìláàmù tóbi ju gbogbo wa lọ gbogbo tí kálukú ń sọ kí ni mo wá sọ o mi ò sọ nǹkan kan ju pé gbogbo ayé rí pé ọmọkùnrin yìí nílé lọ́dọ̀ ìyẹn rẹ̀ títí ń bọ̀ èmi ò gbà pélé rẹ̀ ní ìgbà pélé rẹ̀ kọ́ ń gbà mi ò sí mẹ́gbà wọ́n jọ ń kọ́lé ṣùgbọ́n in tó ti fojú hàn ní pé ilé rẹ̀ ní ń pa wípé wọ́n ti kówé fún ìwé ilé wọ́n ti kó fún wọ́n wá kówé ilé fún wọ́n ní ti sáìn pé òun ló ní ilé òun ló wá nílé yìí òun wá ní ibi tí ilé wà òun ò lè gbé bẹ̀ mọ́ èmi ò fẹ́ mọ̀ kí lórí tí ò fi lè gbé bẹ̀ mọ́ mo sámọ̀ pé bórí èèyàn bá pé tí èsì pé èèyàn ya wèrè tó bá fi lè sọ wípé òun fẹ́ kúrò níbi tẹ́yìn ti sọ pé ń rí rọrùn tó wá lè lọ rúnra rẹ̀ mọ́bì kan a jẹ́ pé kéèyàn ó yí rí ìrọ̀rùn téèyàn rò pé ń rí ń wò téèyàn lè fi rú ìrọ̀rùn náà tọrọ fáyé rẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ náà wàláhì tó dá mi lójú nù tí ò sì lábòsí nú kí n wà ń bì kan sìn kí wàá máa gbádùn kéèyàn ó rí pé mò ń gbádùn èmi tí mo wá wà ń bẹ̀ mo ní ẹ wò ìgbé bẹ̀ mọ́ wọ́n ní ibi tó fẹ́ máa gbé yìí a máa rún ọmọ bẹ̀ ni ó ní kọ́dà kẹ́ ẹ fi mí inú ilé tẹ̀ ń kẹ́rù sí. gbogbo èyí tẹ́ ẹ bá sọ pé ibi tí mo ti ń bọ̀ tí mo ti kú òye mò ń gbádùn bẹ̀ ó yẹ kẹ́ ẹ ronú dáadáa kẹ́ ẹ tó lè sọ o. tẹ́ ẹ lè fi irú gbádùn náà tọrọ fọ́ọ̀mù àti iná ní tí mo sọ nìyẹn o. mo wá ní ìntèmí rò tó súnmọ́ ni pé ibi tí ilé ọmọkùnrin yìí wà ó lóun ò gbé bẹ̀ mọ́ ẹrù rẹ̀ sì wà ń bẹ̀ ẹ̀sìn wọn ti wá yàtọ̀ ilé yìí tẹ́ ẹ bá ní ẹ̀ta ẹ̀kówó rẹ̀ fún ìmọ̀ràn tẹ́mi mú wá nù ẹ̀ta ẹ̀kówó rẹ̀ fún nígbà tẹ́ni náà ti sọ pé ilé nílé rẹ̀ o èmi kọ́ mo ní o in tẹ́ bá sọ pé èèyàn lèèyàn ní in tó bá wù èèyàn lèèyàn lè fi ṣe tí ọba ti ṣe ń tọ́ta ko tíjọba bá fọwọ́ sí a jẹ́ pé èèyàn lè sọ pé mo fẹ́ tà àbí irú ibi tí lè ń wá wà ṣé kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ó lè rà kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ò lè rà fúdì méjì àkọ́kọ́ náà ẹnu kírísítẹ́nì kò débi pé bí èèyàn wọn tí bá ń wọgbó lọ báyìí tẹ́yìn yòókù rí pé igbó ni àwọn ó sì máa sọ pé igbó kọ́ ẹnu wọn ló kò débẹ̀ ẹ̀ṣẹ̀ lé ní. ẹlẹ́ẹ̀kejì tí kírísítẹ́nì ò fi lè ra irú ilé bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn wọn ò papọ̀ bó bá ṣe pé ṣẹ̀lẹ̀ ni lápèjúwe tí kérúbù ló ń fẹ́ rà
ṣé ìjọsìn sẹ̀lẹ̀ àti kérúbù sọ papọ̀? Ṣé ìjọsìn Jehovah Witness àti Seventh Day Adventist sọ papọ̀? A jẹ́ pé for these two cogent reasons Christian ò lè ra lé yẹn. Ẹ bá ṣe lé ní. Ẹlẹ́ẹ̀kejì Mùsùlùmí ò lè ra lé yẹn. Ẹ bá ní wọ́n fẹ́ tà. Èéṣe. Mùsùlùmí tó bá rà tó náà bá lóun náà fẹ́ bẹ̀rẹ̀ àsàlátù mẹ́gbọ́ àbílẹ̀ kéwú nínú ọgbà church religious conflict yóò ṣẹlẹ̀ ìjà ẹ̀sìn tẹ́ẹ̀sì lè sọ pé kí kálukú ọmọ fi ilé rẹ̀ ṣe ń tọ́ bá wù sáwùjọ ó tòrò báhùn. Ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́bọ ò lè rà èéṣe tó bá ní eriwo ìyà ló fẹ́ máa ṣe ń bẹ̀ lásìkò tẹ́ ń kí aleluya lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. Ní tí mo sọ nìyẹn ìmọ̀ràn ni mo sì mú wá gan mi ò kìí ṣe pé mo pa láṣẹ mo ní intèmi rò pé ó lè sọ́ọ̀bù pọ́blẹ́mù yìí ni pé ẹni yìí gangan òun ni kọ́ válù léwu ń bọ̀ ẹ́ pé inú ọgbà rẹ̀ ló wà kó sì kówó lé ẹni tó ní ilé lọ́wọ́ ní ọba ní ajígi ní mórí wá fọrùn lẹ̀ mú ní à déédéé ìgbà tọ́lọ́run bá ṣe tán tí ó mú mi kúrò ńbẹ̀ ni ó mú mi kúrò ńbẹ̀ torí pé déédéé ìgbà ó ṣe tán láti mú mi wá ló mú mi wá kò wá sí èbú tí wọn ò bú mi mò ń ṣe wá sí mi gan ẹlòmí ń kọ́ bẹ̀ lé ajígini bàbá Muyideen rèé o mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra ìmọ̀ ibi tó ń gbé mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan torí iṣẹ́ rí tí mo fi ń clear ọ̀rọ̀ yìí ó ní pé kèéwù mí kéyìn ó sorí ibú ó wá jẹ́ pé torí mi ló fi ṣe ẹ gbọ́ gbogbo ẹni tí bá ń sọ tí èsè tèmi nẹ́gẹ́tíìfù tí èsì ṣe tèmi kò ní mọ̀ bí ọ̀rọ̀ ohun ti ń dàrú bọ̀ kì í wá wù mí kọ́rọ̀ èèyàn dàrú kó wá jẹ́ pé àtàrà mi lọ̀rọ̀ rẹ̀ ti dàrú torí pé Ọlọ́run sá mọ̀ pé òun lòun máa gbìjà ẹni tí kò sí ibi tí ẹ ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ débi pé yóò tiẹ̀ gbìjà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ hùn ó ní mo tún fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì tẹ́ di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìmọ̀ ibi tí ń gbé kò nídìí kí n máa fi jẹ́rìí ńgbà ṣé mo mọ̀ bẹ̀ àbí ìmọ̀ bẹ̀ kò nídìí mo ti kọjá gbogbo bá ń pẹ̀lú yọ̀ǹda Allah tí n bá sọ ọ bá wùyàn kó gbà irọ́ nípa ẹni ẹlẹ́ẹ̀kejì mo tún fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra pé mo store nọ́mbà tí Muyideen ń lò láti mọ̀ pé mo tiẹ̀ wá lè pè báyìí àbí mo lè má pè wàláì ìjẹta jímọ̀ ni ìjẹta jímọ̀ yìí kí déètì òní ni 4 kí ni déètì jímọ̀ on the 2/8/2024 ni mo tó mọ nọ́mbà Muyideen tí ń lò tí wọ́n wá ń pè mí ní bàbá Muyideen nítorí pé mo mú ìmọ̀ràn tí mo rí pé ń ló súnmọ́ nínú òfin tọlọ́hun àti òfin ti ìlú in tó súnmọ́ jù náà nù kẹ́ni yẹn ó wò pé well òfò ẹni kìí ṣẹlòmíì kò tiẹ̀ wá já sófò tó bá ti lè kó wóhun tó lè pé gbà máa lọ ṣé bí nǹkan yẹn wà ní ọ̀dọ̀ ẹ̀ ìmọ̀ràn tí mo mú wá nu ìmọ̀ bí Muyideen ń gbé ẹsẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì òní ní 4/8/2024 on the 2/8/2024 wàláì ni mo tó store nọ́mbà Muyideen ìmọ̀ nọ́mbà tí mo lè pè sí ẹ wá gbọ́n tí mo fi store nọ́mbà rẹ̀ ní on the 2/4/2024 yìí mo lérí nígbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wípé Muyideen èmi ò ní bọ́ gbowó gbogbo yín gbọ́ngbà náà bẹ́ẹ̀ gbọ́ tó o bá fẹ́ wá ṣe Islam nítorí Ọlọ́run àtànẹ́bì bébí bá ń pa ọ́nú Islam ṣe Islam rẹ torí Ọlọ́run àtànẹ́bì tó o bá ń rí jẹ́nu Islam ṣe Islam rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó o bá rí lé gidi gbé nídìí Islam ṣe Islam rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó o bá rí lé gidi gbé nídìí Islam ṣe Islam rẹ torí Ọlọ́run àtànẹ́bì ó sì ló ń ṣetán láti ṣe bẹ́ẹ̀ wàláhì azim àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ láti Dublin wọ́n wá ní Muyideen yẹn àwọn fẹ́ fún mi lówó kí n fún mo ní ẹ má fún mi group kọ́ọ̀lù ní
yìí mẹ́yà àwọn èèyàn tó wà ń bẹ̀ wallahi. Wọ́n ní mùdírù kí ló dé, mo ní àwọn tèmi wulẹ̀ ń tírìtì tí è ṣe pé torí ipá gbowó fún ẹni wulẹ̀ fi gba Islam. Àwọn èèyàn dẹ̀ máa advocacies mi ẹlẹ́hà àtọmọkéwu ni. People know me for that. Àwọn ẹlẹ́hà àtàwọn ọmọ kéwú àwọn ni advocacies tèmi jù. Kì í ṣe pé mi kì í ṣe dáadáa sẹ́lòmí. Wàláhì mo fọlọ́n búra lónìí pásítọ̀ tí wá gbówó lọ́wọ́ mi. Mo fọlọ́n búra. Èyí kú ṣe pé mo fi ń yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí èsì pé mo dákọ̀ pásítọ̀ yẹn. Kò dẹ̀ ń ṣe pé mo á sọ wípé ìmáàmù náà ò lè lọ gbówó lọ pásítọ̀. Ẹnikẹ́ni tọ́lọ́run bá rán èèyàn sí láti ṣe dáadáa fún, èèyàn ṣe dáadáa fún ni. Ìyí tí mo fi sọ kẹ́ lè mọ̀ to what extent ni Islam fi ń gáìdì wa dé. Mo wà ní madrasa láàárọ̀ yìí nílé kéwú. Àwọn àlejò kan wá bá mi láti Ìṣàgàm. Wọ́n mọ́ wá lé kéwú láti Ìṣàgàm. Wọ́n máa ń gbọ́ program mi lórí social media. Wọ́n wá trace mi wá pé àwọn fẹ́ kọ́ máa wo kéwú lọ́dọ̀ mi. Ó súnmọ́ kẹ́ni wọ́n máa gbọ́, wọ́n máa wo program mi náà lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìṣojú wọn láàárọ̀ yìí. Wọ́n mọ́ wá sílé kéwú mi. Mo wà ní classroom. Mo ń dá àwọn ọmọ kéwú lóhùn. Mo wá dá ẹni yẹn lóhùn. Mo wá sọ fún wọn wípé in tí mo fi jáde dá yín lóhùn ni pé àfáà ni yín o. Tí mo bá ń kọ́ ọmọ ń kéwú lọ́wọ́, tẹ́yìn bá fi wheelbarrow ti owó wá ọ̀dọ̀ mi, wàláhì sọ pé kó ṣe sùúrù kí n kọ́ àwọn ọmọ ń kéwú tán ni. Ẹni yẹn wá yọjú lójú géètì mi. Principal iléèwé mi ó wà pẹ̀lú mi. Pẹ̀lú àwọn àlejò yẹn mẹ́ta ni wọ́n, bàbá àtàbúrò bàbá àtọ́ ọmọ tí wọ́n fẹ́ kọ́ wá lé kéwú. Ọmọ náà ń jókòó bàbá mi, bàbá rẹ̀ ń jókòó bàbá mi. Ọmọ yẹn jẹ́ Ahmed, bàbá mi ní jẹ́bẹ̀, ọkùnrin Ọlọ́run. Bàbá mi jẹ́ Abdul Azizi Abẹ̀wúrẹ́rẹ́. Bàbá mi jẹ́ Ahmed Ajigini. Ọmọ tí wá mú wá lé kéwú mi lónìí wá ń jẹ́ Ahmed, ọmọ Abdul Azizi. Ẹni ẹ wá yọjú lójú gate. Bó ṣe wá bá mi sọ̀rọ̀, ó ní, ẹ wá, mo ní fún kéni. Ó wá ní, ẹ ṣe sùúrù, principal mi wá lọ yọjú sí, ó wá jọ ń sọ̀rọ̀. Principal mi wá sọ fún pé, ẹni tó ń sọ pé, ẹ wá yẹn, sọ mọ́rú ẹni tí ọjẹ́ ni. Bí wọ́n ní ìtóbi lọ́dọ̀ rẹ, Ọlọ́run sáà ní tóbi lọ́dọ̀ àwọn tí Ọlọ́run kó sí mi ní abẹ́. Lọ́run ó sì pín ibì kan. Gbọ́sẹ́, ẹnìkan ni mo gbọ̀njọ́ ni lórí ọ̀rọ̀ Muyideen náà ni o. Ọlájígini tó gbọ̀ mo ní kò parọ́, ṣùgbọ́n mo gbẹ́jẹ nìkan lọ, mo ní ta ni, mo níyàwó mi. Èmi ò ní bá yín jà. Ìyí tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ìyí tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Èmi tí mo fẹ́ lé àlára àkọ́. Èmi tí mo fọ́ ọmọ àlára àbí o. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Àwa tá a fẹ́ lé àlára àkọ́. Àwa tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Èmi tí mo fẹ́ bímọ rẹ, tí mo fẹ́ káwọn akéwù mi ọ̀dọ̀ ọmọ rẹ, èmi tí mo fẹ́ soríire, tí mo fẹ́ kọ́ ilé jaburata kí wá ní gbogbo ẹ̀yin ọmọ aláìnílé ẹ máa gbé bẹ̀. Sẹ́mi yẹn ní ìmọ̀ ẹ̀jà. Ó ní mo gọ̀ torí ọ̀rọ̀ Muyideen. Ìsọjú tí mo sọ náà lọ. Ọ̀rọ̀ èébú dànù ọ̀rọ̀ ìmọ̀ràn. Ebi ìmọ̀ràn ni wọ́n máa kó dànù, ṣé wọ́n máa kó nímọ̀ràn dànù. Eléyìí ọ̀hà wí, yọ́ bà bú mi, tọ̀wọ́ bú mi. Mo wá sọ fún ẹni yẹn, ọ wá ní, mo ní in tí mo fi sọ fún ẹ pé kí ló mí pẹ̀lú pé ó ní kí máa bọ̀. Ó ní pé bí àwùjọ yìí ṣe mọ̀ yìí, èmi náà lọ́lọ́run fi so lórí ibẹ̀. Tọ́wọ́ bá ti wá bá olórí gbogbo ọmọ lẹ́yìn nǹkan. In tó bá fi lè ní wá fẹ́mi tí mo jó lórí. Gbogbo àwọn ọmọlẹ́yìn ní wọ́n kọ́. Wọ́n wá ní má bínú, mo ní kò náà má bínú. Ẹ gbọ́, kí ló wá ṣẹlẹ̀? Ó ní pásítọ̀ ló wàláhì bó ṣe wínú. Ó ní pásítọ̀ ọdákọ̀ ara rẹ̀ yìí nídà. Kí lẹ wá fẹ́?
ó ló nídìí owó báyìí báyìí ó ní àní tó bẹ́ẹ̀ níta nínú ìgbà ó sì dúpẹ́ àwa náà dúpẹ́ àwa náà kírísítẹ́nì ṣiṣẹ́ lóore rí àṣẹ kírísítẹ́nì lóore rí ìsìláàmù ọ̀tako ìkànnù definition ìtumọ̀ tí ìsìláàmù ní náà nù pé amẹ̀lìyà tí mà fàlátàkẹ̀ har mẹ́jàgbé mọ́mọ́ òrukàn wà á mọ̀ sá ìlà fàlátà ní àárí mẹ́jàgbé mẹ́ni tó bá wá tọrọ lọ́dọ̀ rẹ tó o bá ní fún tó o bá ní sọ̀rọ̀ rẹ ẹ gbọ́. sábà pé mo wá sọ pé Muyideen ìníbọ̀ gbowó torí pé ìsìláàmù rẹ tó ọlọ́gbà yìí àwọn èèyàn ń fẹnu kùn wípé owó ló léwádọ̀ wa ṣùgbọ́n ó yẹ kí ẹ torí rẹ̀ bá pé ó mọ̀ pé owó ò ṣe é lé lọ ìdí ìsìláàmù o ẹ dákun ẹ ṣe sùúrù ẹ̀yin yà wá sẹ́ gbọ́ owó ò ṣe é lé pé wọ́n fẹ́ gba ìsìláàmù owó ò ṣe é lé lọ ọbẹ̀ o àwa tá a jó lórí yín kílẹ̀ ń fún wa débi pẹ́ẹ́nì káwà lé owó wá ìdí ìsìláàmù lónìí olónìí mo lọ sí wá sí nìkan ní wọ́n bá gbé ìyá kan wá bá mi wàláhì mo fọlọ́n búra yá ń bá ní àwọn àfáà kan wọ́n gbowó ló kọ òun wọ́n wá gbé fóun oníkílọ̀ ṣẹlẹ̀ tẹ́ fi ń gbowó ló kọ yín òun nìyá ọlọ́sùn òun gba ìsìláàmù owó tí wọ́n wá gbà wọ́n wá kó fóun mo ní ẹ wò ó ìmọ̀ ń pa ẹ má tó kó mi sí mi Muyideen là ń jẹ lẹ́nu gbogbo ẹbí mi ní pè mí wọ́n ń pè mí láti ìlú wa wọ́n ń pè mí lábúrọ́dù kí lọ́kẹ̀yìn àtàwọn bloggers wọ́n láwọn bloggers èsì èèyàn bú ẹni re ni wọ́n ọlọ́run máa ń lò wọ́n láti gbóko èèyàn débi tágbára èèyàn káàtì dé gan ni gbogbo èèyàn tí ń gbọ́rọ̀ blogger kọ́ ni ọ̀jẹ̀ dìdìrín ẹ gbọ́rọ̀ èèyàn ló ń gbé kí wọ́n yẹ̀yẹ́ rẹ̀ ń jọ́ mi á ṣe ẹni tí ó ṣe làákàyè pé ẹ wá in tó ṣe yìí ó reasonable ó sensible